wo o do mi do e o do mi fẹ́ o fẹ́ mi do e o do mi do e. Ẹ̀yin tèmi wàhálà ti wà o lórí ọ̀rọ̀ Austin Emmanuel àti Ibrahim Itele wọ́n ti ń fàájà fúnra wọn gan ni o. Ẹ wo ìkan tún leléyìí o do mi ò do ẹ o do mi ló tún lọ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni wọ́n tún tú jáde nínú fọ́nrán tẹ́ ẹ fẹ́ wò yìí, àmọ́ ẹ má gbàgbé tó bá jẹ́ gbà àkọ́kọ́ náà leléyìí tẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, ẹ máa bá mi click lórí subscribe button yẹn, ẹ máa bá mi click ẹ máa bá mi like ẹ máa bá mi share ẹ bá mi pín kó délé kó dóko. Wọ́n ní Austin Emmanuel wọ́n ní ó ní àrùn kògbóògùn, ṣé lóòótọ́ ni ṣé irọ́ ni nínú fọ́nrán yìí gangan. And most of you will say that àwọn méjèèjì dẹjọ wà látilẹ̀ ni o kíní kan o gbọ́ rí wípé ogún ọmọdé ò lè ṣeré fún ogún ọdún, àgàgà tí ìkànnù àwọn ọmọdé yẹn bá ya olórí burúkú tó bá ya kẹ́ni má ní ó máa easy láti já irú wọn kulẹ̀ nínú ìrìn àjò ògo. So let him be. You are with new set of people, concentrate with them, pick up the pieces of your life and breathe. Stop this madness. Stop being miserable. For every time you think bad about Icon, your life becomes more miserable. Wallow, notice. You have seized your own peace. You threw it away. Kò sí ìfọ̀kànbalẹ̀ kankan fún ẹ mọ́. Àwọn èèyàn wá gbárùkù tì ẹ́, ẹjọ́ ń ṣorí burúkú, ẹjọ́ ń fòṣì ṣayọ̀. Ọbẹ̀ tó sọ pé ó sè ń gbà yẹn, tó sọ pé ó sè, yípe Ìtẹ̀lẹ̀ jẹ nínú ẹ̀. Tell those people wípé ọbẹ̀ tó ṣe yẹn àbòsí ló fi konú ẹ̀. Ọbẹ̀ tá bá dẹ̀ fi àbòsí konú ẹ̀ kì í jiná bọ̀rọ̀. Kàkà kó jiná ó máa ru paná ni. Alágàbàgebè ẹ̀dá ni ẹ̀. Olórí burúkú ẹni òfu ẹni àdánù. Ẹni àìjírí ẹni àìjíkò. Ẹni bìtì pọmọ rẹ̀ balùwẹ̀. Leave Icon alone. Tí ó bá jẹ́ kí tí ó bá fi gbogbo ogun ọ̀run kó dìde ìjà sí ẹ. Olórí burúkú ẹni òfò ẹni àjàràbùkà. Ẹ wo lórí burúkú ìwọ tábàtà káfíẹ́rà tùpà oníwà ìjítọ́nà wò idiot òkúta tí ọmọ lẹ́yìn tó kọ̀ sílẹ̀ òun ni Icon ṣùgbọ́n ní bye ó ti di pàtàkì igunlé. Icon is a chief cornerstone. Tell it to your father and let your father tell it to their God, to their forefathers. Ìyálàyà bàbá yín ẹ̀ ní ṣoríire. Only da fún gbogbo orun, including your father, and I'm not sorry to say. Hello Austin, mo wá wọ̀n ẹ gidi. Mo wá wọ̀n ẹ gidi gangan ni. Wo Austin, ọ̀rọ̀ pọ̀ nínú mi tí mo fẹ́ sọ. Mo gbé bí mo ṣe jáde ẹ̀rọ àti máa bẹ̀ pé kí ni Jùmọ̀kẹ́ fẹ́ sọ. Tí bá jáde tán fún ẹ Austin, tí bá jáde tán fún ẹ àyè alágara. Austin kí ló tó ń parọ́ mọ́ mi gbogbo social media. Kí ló tó ń sọ fún mi pé ìgbà tẹ́ ń dúra wa. Ṣé ìgbà tẹ́ dúra wa rí ni? Á dúra wa rí now. Mi ò mọ eri okó èwo òbò mi rí Austin lédo wá jáde tó sọ fún mi pé màá fẹ́ fẹ́ra èmi Àjọkẹ́ Adé ọmọ sánsan bí owó èmi á fẹ́ wọ Austin ká má rí ní Paul wí Austin mo wá kìlọ̀ fún ẹ gidigidi ni mo wá kìlọ̀ fún ẹ gidigidi ni má sọ ever sọ pé okó èwo òbò tèmi rí má ever sọ pé okó èwo òbò tèmi rí ibo nìyẹn hotel wo láti jọ ṣe ibo láti jọ ṣe yàrá wo láti jọ ṣe kámẹ́rà wo ló wà bẹ́ẹ̀ nígbà tá à ń ṣe ó sì ṣọ́ ara ẹ gidi gan ni tá bá máa kà ní ní méjì kò sí de 200 times tẹ́mi àti ẹ̀tí nǹkan ọjọ́ pẹ̀mí àti ẹ̀kọ́ rí àbí 200 times kílé tó wá sọ káàkiri jẹ́kẹ́ ní ẹ̀bù Austin jẹ́kẹ́ ní ẹ̀bù kò ṣọ́ ara gidi ẹ̀yin ọ̀tá mi ọkùnrin gbogbo yín ò ní pa. Aisha Tiraji ó ṣe àná jàre, God bless you. Kílé tó ń ṣe ẹlẹ́yà ara ẹ̀ síta like kílé tó fẹ́ máa fi ẹ̀kọ́ dúdú ó fẹ́ máa fi bò wá lójú. Ó ti gbàgbé pàwọ́ kan wà tá mọ gbogbo everything tá mọ gbogbo story ẹ̀. Ó ti gbàgbé pé àwọn kan kó tó di pé wọ́n mú ẹ láyé rárá ó ti gbàgbé pé àwọn kan lọ associate mọ́ through àwọn yẹn náà fi mú ẹ. So ó wá bọ́ sórí life lánàá òun ṣẹlẹ́yà òun ṣẹ̀sìn òun sọ̀rọ̀. Ó yẹ ìwọ ń sọ pé Austin Emmanuel ó ní HIV jẹ́ kí n sọ kankan fún ẹ. Sórí gbogbo sọ̀rọ̀ láyé yìí sọ kò mọ ibi tó fẹ́ land sí. Ṣé Austin Emmanuel tí wà tí ẹ̀tẹ́jọ́ wà tí everybody mọ̀ pé ẹjọ́ ń fẹ́ra yín ni wọ́n sọ pé ó ní HIV definitely ìwọ gan lé HIV nìyẹn alárùn nìwọ gan
alárùn tó ti kó tiẹ̀ bá gbogbo àwọn sí tó bá yẹ pé àrùn nìkan ló ní kò bá pè bọ̀ ìgbésùbù wà lára Aisha. O mọ reason tí everybody ṣe jáde fún ẹ tínú ṣe ń bí everybody òun ni wípé màá sọ point kan fún ẹ lẹ́nu sórí tí olórí bá ń wa ọkọ̀ lọ tí èèyàn kan bá wà tó bá ti gbé olórí yẹn tó jẹ́ pé ó ti wá gba steering ọkọ̀ yẹn lọ́wọ́ ó ti gbé olórí yẹn ṣubú gbogbo àwọn tó wà pẹ̀lú olórí yẹn pátá kí ni ẹ̀ máa affect wọn ìrìn àjò tiẹ̀ tó fi affect ẹni ẹlẹ́ni tó ń ṣàánú gbogbo wa ó affect èmi ó affect almost everybody ó affect Madam Sherry ó affect Jùmọ̀kẹ́ Kúdàísí ó wá ń jáde òun sọ̀rọ̀ ranù lẹ́nu oní Austin Emmanuel Aisha ṣó mọ̀ pé ọmọ kan ṣoṣo ló bí ó dẹ̀ lóyún mi láyé ẹ̀ rí oyún ẹlẹ́kejì tó máa kọ́kọ́ ní ipò máa ní oyún Austin Emmanuel ló ní fún kò ń ṣe pé wọ́n sọ fún mi o nǹkan tí mo mọ̀ ni because ìwọ gangan fún àwọn ẹ̀ mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ àkọ́bí Austin wọ́n máa pè mí wọ́n á lé mi ni so there are some things tó bá ń go through mind di ọ̀gá mi máa sọ pé alpha kí ló ṣẹlẹ̀ then we dey relate together tí Austin sọ fún ẹ wípé Aisha tó bá ti ṣe oyún yẹn ò ní rí mi mọ́ ìtorí pé Austin fẹ́ dalé ẹ̀rù ń gbà yẹn ilé yẹn náà pẹ̀lú gbogbo ìjákulẹ̀ tó wà lára ẹ̀ ilé yẹn náà ó padà dàrú náà Aisha jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ ìwọ sọ pé Austin ológun àná ó yẹ tó bá jẹ́ pé ó mọ̀ wípé ibi tí Austin ṣiṣẹ́ dé lára ẹ̀ ìwọ náà ò lọ gbogbo ẹ̀dá tó bá ti dúró sójú kan pé lágbájá yóò ní lọ òun kò ní lọ ok omingu òun kò sì ń ṣe ibi tí Austin gbé iṣẹ́ yẹn dé lára ẹ̀ tó gbé iṣẹ́ yẹn dé ibẹ̀ ló wà ìwọ́gùn kọjá bẹ́ẹ̀ ó yẹ ó nọ́mbà 100 tó wà ó bọ́ sí nọ́mbà 99 so ó wá ń sọ̀rọ̀ onípa Austin many things wà tí mo ṣe máa sọ o but mi gbọ́dọ̀ fàájà tán lórí eléyìí tí mo sọ yìí ó sì wà so ó ti set àwọn nígbà ẹ̀ kan lọ blọ́ọ̀kì kan lọ gba Instagram mi mo wọ Instagram mi lánàá vim wọ́n ti gbà ó yẹ èmi náà láwọn ẹrúkú ti máa sọ pé ẹjọ́ ṣé kí n lọ open Instagram mi tó máa ń lọ open ni wọ́n á dẹ̀ follow ẹ̀ ìwọ mọ̀ pé yàn ló wà lẹ́yìn orò tó rò fi ń dun ni orò kì í dédé ṣe yanmúyanmú má wọrí mò ń bọ̀ Aisha.